Gbádégẹṣin. Kábíyèsí. Ṣé èèyàn máa ń jayé ọba kó ṣu sára ni? Ojú dẹ̀ gbà mí tì fún ẹ. Ó wá joyè amúnidùn ni ẹ̀rọ bí ẹ. Kí ni ká ti gbọ́? Ìgbé ààrẹ mọ èmi ọba Adéyẹyè. Ó ń fi ipá bá ọmọ ọ̀dọ̀ sùn láàfin mi. Ọmọ ọ̀dọ̀. Ó rí pé adójútì ní ọmọ ní ẹ. Kó tó wà adójútì ní gbójú sókè. Wo níranú ọmọ yìí. Sórí kó tó wá dójútì mi. Màá fi orí adé yìí. Kábíyèsí. Kábíyèsí olówó orí mi. Ọmọ adúrúnmádé. Ọmọ adúrúnmọ́ṣù pẹ̀lú ẹ̀jẹ̀. Ọmọ ẹlẹ́dìí ògògò màgà. Torí Ọlọ́run. Ìṣàánú mi. Mo forí ládéládé bẹ̀yìn. Mo forí lóyè lóyè mo fi bẹ̀yìn. Ẹ ṣàánú mi. Kábíyèsí ẹjọ́ ọ̀dọ́. Olórí. Ọ̀rọ̀ ẹ yé mi. Mo fẹ́ kí o bá ọmọ ẹ sọ̀rọ̀ níbi tẹ́tí ti ń gbọ́. Àìjẹ́ bẹ́ẹ̀ máa fi orí adé mi máa fi ṣépè fún ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Bá sọ̀rọ̀ níbi tẹ́tí ti ń gbọ́. Gbádégẹṣin. Ìwọ lọmọ sàn tó ń kókó kó bẹ́ẹ̀ nìyẹn. Ọmọ ẹni ìbájọ ni àbáyọ. Ṣé wíwọ́n epo àbítà ìrówó bí gbogbo ìlú yìí ṣe tóbi tó. Ilé ta lónítọ̀hún nù ìlú yìí tó máa náwó sí. Ipò fẹ́ fọmọ wọn tó máa ní rárá. Ó wá jẹ́ ọmọ ọ̀dọ̀. Ọmọ ọ̀dọ̀ lásán lásán. And so, torí pé ó jẹ́ ọmọ ọ̀dọ̀, why discriminating? Ṣé bóyá èèyàn lòun náà? I'm only sorry that I forced her. I'm not sorry about any other thing. Ọmọ ọ̀dọ̀ ṣọlọ́run ló dá. No, ó lè rán mi létí. Èmi ò mọ̀ pé Ọlọ́run ló dá. Ìwọ tó yẹ kó jẹ́ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere fún gbogbo ọ̀dọ́ lù. Ojú gbà mí ti fún un. Àbọ̀ abálọ̀ jẹ́ kí kọ́kọ́ lọ yanjú ara mi lọ́rọ̀ kábíyèsí. I'm sorry. Kábíyèsí, kábíyèsí, ẹ̀mí yóò gùn, ẹ̀ẹ́dì kú mọ́ wa lọ́wọ́ báyìí. Kábíyèsí ó tọ́ kẹ́rú ó sá, ó sì tọ́kú lówó ẹ̀ wá. Tọ́mọdé ò bá wà mẹ́wẹ́ lọ́wọ́ tí ò mọ̀wé lówó, níṣẹ́ là á jẹ́wé sọ́tún àjọwé sósì tí gbogbo wa la mọ̀ wípé ìtàlẹ̀mọ̀ ṣe ó kù díẹ̀ káàtó. Àmọ́ àárín lẹ́mọ burúkú fẹ́ kùn pàjẹ́. Kábíyèsí ẹ forí jì í. Bẹ́ẹ̀ ni kábíyèsí kò sí ẹnìkan tá náwó sókè wípé ní tí àrẹ̀mọ ṣe pé ó dáa ṣùgbọ́n tábà ní ká ro dídùn fún àhọ́ra dé egun o kábíyèsí ẹ mọ̀ jẹ́ aráàrò kan lórí ọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀bù rẹ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí olúwa mi ẹ wo ọ̀bẹ gbọ́mọdé lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù olúwa mi ọ̀bẹ ti ṣe tó máa ṣe àfi kẹ́ ẹ fi yèdè inú kẹ́ ẹ fi yèdè gbogbo ara ẹ forí jì ààrẹ mọ́ ẹ dákun. Ó mà ṣe o, ó mà ṣe o, lémi, ẹ̀yin olóye, ẹ kàn ń bá ọmọdé yìí bẹ̀bẹ̀ ni, ṣẹ́yìn ò mọ̀ pé nǹkan tára ẹ̀ mọ́ ṣe yẹn ìwà abánilórúkọ jẹ́ ni ìwà ìdójútì ìwà tí wọn gbọ́dọ̀ máa bá lọ́wọ́ ọmọ tó wá láti ilé òye lémi èmi ọba Adéyẹyè ọmọ tèmi ọ̀dà àbí kí ni fẹ́ sọ okay.
ẹ̀yin olóye ẹ wò èyí lọ́ba àforí bíbẹ́ ṣe ọba kan mú jẹ mo bọ́ sí ilẹ̀ ṣe bí ẹ̀yin àgbà náà lè máa ń pa lóò pé àgbà tí ò bínú lọ́mọ ẹ̀ ń pọ̀ jọjọ. ṣe bó ṣe wáyé wọ́n ti realize mistake wọn wọ́n dẹ̀ ti promise pé wọ́n máa ṣàtúnṣe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú sí wọn. ó máa ṣe o ọmọ ẹni ò bá jọ ni àbáyọ yọlá. sá. ẹ̀bẹ̀ wo ló wá ń bẹ̀ mí sí ó kàn ń bẹ̀ mí ni ṣé ìwà ni ẹ̀pin ẹ̀rù ṣé kò mọ orú ipò tí mo dì mú nínú ìlú yìí Tíọ́lá ó tó fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ mo sì dúró lórí àṣẹ mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ooru wọn mú mi mo fẹ́ kán yàgò fún mi for now báyìí ní ṣe máa ṣe nǹkan kò yí padà o. kábíyèsí mo dẹ̀ ní àbá kan tẹ́ ẹ bá rò pé ọgbọ́n ọmọdé tèmi kéré. àbáwò ni. mo wò pé bóyá nítorí ẹ̀gbọ́n mi ò tí ì níyàwó àfẹ́sọ́nà àbí nítorí pé wọ́n ti marry ń jẹ́ kó máa misbehave bó ṣe ń misbehave. mo fi pé tẹ́ bá pa láṣẹ fún wọn wípé kó lọ mú ìyàwó àfẹ́sọ́nà wá àbí kẹ́ ẹ fẹ́yàwó fún wọn bóyá gbogbo nǹkan tó ń ṣe bóyá ara wọn máa balẹ̀ wọn máa tẹ̀lé níbẹ̀rù àbí kán respect èèyàn kan. bí n pa láṣẹ. kò lè ṣeé ṣe. Adéọlá, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí now? You already know I have no feelings for these babes. They're just club girls and the only thing they know is money. And Jokini are going to ship a lot unfair or what are you trying to say? Ó ní ṣe pẹ̀lú ẹ̀gbọ́n mi. Ṣẹ́yìn ò mọ̀ wípé agada owó kan ò bẹ̀rù dòde. Bẹ́ẹ̀ ni mo rí yan kó jọbọ ọ̀rọ̀. Ṣé téèyàn bá ní olùdámọ̀ràn láyé, ilé ayé ènìyàn kì í dùn. Ṣẹ̀rọ, relationship obìnrin àtọkùnrin ó ní ṣe pẹ̀lú àyànmọ́. Please, ẹ̀gbọ́n mi, I really want you to think about it. Alright, I'll think about it. I know, and I love you too. Ciao. Mami, she knows this job. Hello me, kò ní orientation àná, a máa kàn géètì palace rẹ̀ pé ó kàn géètì ní yàrá ẹ̀. Who is that person? Ẹ lẹ̀ ọ̀rẹ́ káàkiri o. Come here! Where are you going? Tó o jọba bí wíṣkì dì tàbí délé lẹ́yìn. Fílẹ̀ ọ̀yá jẹ́ ọmọ àbọ̀jọ́ ọmọ ọlá. Keep short. O ò mọ bó ṣe jẹ́ ni. Ó jọba bí wíṣkì dì. Orí ẹ̀ ló bá a jẹ. Máa bọ̀ ń tiẹ̀ jáde. Ẹ̀yìn ni ọmọ tó wà bẹ́ẹ̀. Ìwọ wọ ní ilé lọ. Àmọ́ bá àrẹ mọ́. Wọ́n tọ́jú o. Wọ́n kò fi kẹ́ ìbáṣeré dáadáa. Kò yé ló ti yé. Ó bá ṣe é ṣe. Wọlé láàárọ̀ ọ̀la. Wọlé lọ. Ọkọ ti ń dúró de ẹ. Ọ̀tún. Kí ló ṣẹlẹ̀? Mú ètè sọnù. Ní ìtawà láàfin kọ́ ni kábíyèsí sì sọ fún wa wípé àrẹ̀mọ o ó fẹ́ yan ìyàwó àbí nísìnyí kọ́ la gbọ́ ẹjọ́ ṣọ́ọ̀tù ti gbé aago ní iwájú kábíyèsí ó ti pé ọmọ ẹ̀ ní àbíbá torí kò gbàbí kankan yé mi tọ́mọ ti yàdé bíbà yìí nísinsìnyí. Ó jọ wá lójú o. Ẹjọ́ torí Ọlọ́run kí ló burú nù kan tí mo ṣe yìí ẹ ní sùúrù o ẹni yára lògùn gbé ṣé torí pé mo ní kọ́ ọmọ mi wọlé kó lọ bá ààrẹ mọ́ lẹ ti sáré change ojú ṣé tí mo bá dànà ọba ṣó burú jù ni àbí kí ló burú jù. Ọ̀tún kò burú jù àmọ́ ó ti yá jù. Ó sì dododo ṣé bẹ́ẹ̀ náà lọmọ yóò kúkú lórí ọkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ọmọ ẹ ò ní lórí ọkọ kí ni mo tiẹ̀ ń sọ ṣe ọbọmọbìnrin ni ebu ọ nìyẹn òsì left ọ̀tún right abájọ orúkọ oyè ẹ ló ń ro ẹ o ṣe nǹkan kan tó kọrẹ́ẹ̀tì rí nílé ayé ìlọ ṣe rí mi lẹ́ẹ̀tì mo ṣe rí ìlọ ṣe rí kọrẹ́ẹ̀tì ló gba tó gbẹ́gbẹ́nu ọ̀tún
kí ló dé láì ń ṣe ìyàwó sàárà lọmọ ẹ ti ya sáré wá jẹ́ wá béèrè èwo ni ká máa yọ èbú lára wa. ìwọ náà fẹ́ dá sí. kí ló ń dá sí. ó ti fàárọ̀ sí mi ní ó ti fàárọ̀ sí mi ní àgbàlagbà tó rẹrù tó fọ̀pá lọ́wọ́ ó ti fàárọ̀ sí mi ní ìwọ ìbájálamba láàárọ̀ òní lọ́mọ ṣé ìwọ bí kan. ọtún máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ ní sísọ yéé fẹ́ nu ẹ wà rọ́ọ̀fù ọkọ̀ máa lanu lásán ìtọ́ máa jáde wàá máa sọ̀sọ́kúsọ tírélà ẹ̀fọ̀ tún lẹ̀ ẹjọ́ máa wí kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ ẹ ti yé mi ẹ̀yin náà ti mọ̀ wípé oníjẹkújẹ lọ́tún àmọ́ mi ò yìí tí ì dé tí n bá dé wàá gbà àgùn tèmi tó bá fẹ́ yìnrìn báyìí agbára ló lọ mú wá. bẹ́ẹ̀ni kò sí tó bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn tó bá wà. kí ló ń ṣe ọgbọ́n ẹ̀yẹ ọgbọ́n mi ò lóbìnrin ò lè fà káyọ̀ mi ò lóbìnrin tó ti ṣe ọ́ àlà ló máa tó pọ̀ ní aláìwò báwo pé òwe ni mo máa pa káàkiri. Ọlábísí mi mo fẹ́ kó ṣe dáadáa tí Àrẹ̀mọ bá dé bíbá yẹn ni mo fẹ́ kó rí wípé ọmọ dáadáa lọmọ tí mo ní sórí àwọn olóyè àgàgà èyí ọ̀tún jákujàku yẹn ó lè mọ̀ pé èmi ní pákéjì jò ń lọ mo fẹ́ kó ṣe dáadáa pẹ̀lú ẹ̀. mọ́mì mi ṣó ṣeéṣe kí n fẹ́ni tí mo nífẹ̀ẹ́ ni kò possible mọ́mì mi after ẹ̀yin náà mọ̀ pé mo ti lẹ́ni tí mo fẹ́ then ẹni tẹ́ pè ní Àrẹ̀mọ bàbí kí ló ń pè ṣé kò nájú ni àbí kò lẹ́sẹ̀ tó lè fi wá obìnrin ní gbogbo ìlú yìí mọ́mì mi bóyá tẹ́ bá ti rí ẹ ṣàlàyé fún un èmi ò ní lè fẹ́ o ṣé ti gbọ́. má ṣe yẹn ẹ má bà ní dán yẹn wò rárá ohun tí mo bá fẹ́ òun ló yẹ kó bá mi fẹ́ kí ló ń ṣe ẹ náà ìwọ ló máa júwèé ibi tó ti máa mú ìyàwó fún ni ta ni ọmọọba Àrẹ̀mọ dìde má tẹ owó ọlá bọ̀lẹ̀ ṣé dáadáa ni ó ń dé kí ẹ ọmọọba jókòó ṣé dáadáa ni báwo ni ẹ jàre. Bisi, what's up? I'm fine. How you doing? Olórí, ẹ jẹ́ n súnmọ́ yìí tí. Bisi, you're not looking bad. Thank you. Ìyálóde ẹ jẹ́ kí n máa tọ́jú ẹ. Ìyá Bísí, mo gbé nǹkan kaná, ṣé ti gbọ́? Kí sì wọlé lọ. Kó ṣe é dáadáa o, ó ń ṣe oúnjẹ ni, ó ń ṣe oúnjẹ f'Àrẹ̀mọ. Well, ìyálóde ọ̀rọ̀ àjọsọ wa ńkọ́? Ìkànnì nínú ẹ̀ tá a bá parí ìyẹn à ń ṣẹ̀ṣẹ̀ wá fi ìkejì mo ń bọ̀. Ẹni kú wá sẹ́ẹ̀ mi fún ara ẹ̀. Kábíyèsí. Orí adé àgbẹ̀ bọ̀rọ̀ kìíní. Kábíyèsí. Bọ̀rọ̀ kìíní obìnrin mẹ́ta wò gbogbo iṣẹ́ ni mò ń gbé ààfin gbọ́ gbogbo bó ṣe ń ṣe lọ́tún tó ń ṣe lọ́sì gbogbo ilé iṣẹ́ tó ń dálẹ̀ gbogbo ẹ̀nà fi ń tó mi létí. ó ní ṣíṣe àwọn alálẹ̀ ẹ̀lẹ̀ náà máa wà lẹ́nu ẹ̀ ó ní ṣílẹ̀tẹ̀ ó ní ṣubú dání àwọn ọ̀rẹ́ wọn fọlẹ̀. orí ládéládé a máa fún ọṣẹ ó ní ṣubú dání a máa lọrí a máa bọrí Maria. Kábíyèsí, adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀. Nígbà tí mo ti travel dé, ni mo wá wò pé kò síbi tó yẹ kí n kọ́kọ́ lọ ju ààfin lọ. Kí n tó lọ sí travel, ni mo ti gbọ́ pé Àrẹ̀mọ fẹ́ yan ayò. Bẹ́ẹ̀ni, ẹ fẹ́ yan ayò. Ni mo wá wò pé ìrèké tí wa ò ní bùdó gbogbo ibi ló gbalagbára èyí ló mú mi mú ọmọ mi tó sì lọ jókòó sí lóyìnbó látọdún yìí wá. Kábíyèsí o. ló ti di títí báyìí. ọmọ tẹ́yà bá bí náà ni ẹ̀yà máa jọ sísí mi lójú ẹ̀ tutù báyìí. Mọ̀mísí rí bí Kábíyèsí ṣe cute.
mo ṣọ́ pé àwọn náà lọ́kọ mi máa jọ. Thank you, my dear. Ọmọ tẹ́yà bá bí òun náà lẹ́yà máa jọ. Èmi ló jọ. Kí wàá ní jíjẹ kí ni mú wá? Kábíyèsí o, ilé ni mo wà, gbogbo tán bá gbé wá ti jíjẹ. Mo ṣáà gbọ́ ọ létí. Lọ bá gbẹ̀gẹ́ nílé pé kó wá béèrè nǹkan táwọn àlejò fẹ́ jẹ. Kò sí bó o lọ bí kankan. Àṣìkárí yanjú. Mo ní mò ń lọ bí kan. Ọdún mo máa dé o. Kábíyèsí ti ní ká pé kínní. Ẹnu wo ló ti ń pé kun ẹ̀dá? Jẹ́ ká pín. Ẹ ní sùúrù, omi látẹ̀ ká tó tẹ̀yìn rìn. Mo níbi tí mò ń lọ tẹ́lẹ̀ kó tó di pé mo wá sáàfin. Ẹ jẹ́ kí n lọ bí tèmi kí n dé. Ẹ wo ọ̀tún òye kọjá yẹ iṣẹ́ ta gbà ní wípé ká kù lé wa láàárọ̀ ká wá sáàfin tá a bá nípàdé ká dẹ̀ ṣèpàdé tán kó ní kálukú ṣẹ̀ṣẹ̀ gba ibi tiẹ̀ lọ kábíyèsí rán ẹ̀ ń ṣẹ́ ó wá ń sọ wípé oníbi tó ń gbà lọ. Tẹ̀yìn ò bá lọ́nà mí èmi lọ́nà mí. Àwa mi. Nílẹ̀ ẹ̀jẹ̀ kọ́ ẹ kúkú mọ̀ fún oníjẹkújẹ. Ẹja aṣọ gbogbo ẹ̀jẹ̀ ẹ̀yin tó ṣẹlẹ̀ ni pé ẹ̀yin máa lọ lé ṣe ti gbọ́ ẹjẹ́ àfi gbogbo ẹ̀ sí ìrọ̀lẹ́ ọ̀la. Ká máa lọ. Ìrọ̀lẹ́ ọ̀la. Kábíyèsí o, kádé pẹ́ lórí ká ṣe pẹ́ lẹ́nu kírùkẹ̀rẹ́ dókun. Àṣẹ orí adé àgbẹ̀ ẹ̀ ọkọ ọ̀bọ oníṣẹ́ ẹlẹ́sẹ̀ àwọn òbí àjèrè ẹ̀. Àṣẹ. Àrẹ̀mọ. Kábíyèsí. Ní ètò di káká di kùkù yìí ibo ló dà. Èmi àti Muyọ̀sọ́rẹ́ fẹ́ sáré dé event kan. Ó wá jẹ́ kí kábíyèsí gbọ́. Àyẹ̀bẹ́yìn náà ṣe ti bì kan dé ni. Orí yẹn sọ. Kẹ́ tó máa lọ ó dẹ̀ jẹ́ kí sísí ẹ bá mi ṣeré díẹ̀. Kábíyèsí àti late àti pẹ́ ó ti pẹ́ tí Muyọ̀sọ́rẹ́ náà ti wà round so. Ok mo yàn dá yín. So báwo níbi tẹ̀ lọ? Not bad. Ibẹ̀ dà kò sí wàhálà. Guy is so funny o ká ọkùnrin pẹ̀lú ìyàwó ẹ̀ kó wá na ọkùnrin. I won't do that. Ìyàwó mi ni mo bá lẹ́jọ́ man. Ó bá máa sọ̀rọ̀ báyìí. Ó mọ̀ pa ní bá ṣe máa ń gbọ́rọ̀ sára jọra wa lọ. Máa yẹn lè má take shit now. Nǹkan tí wọ́n máa gbà, èmi lè má lè gbà. But regardless, customer ẹ̀ ló máa kọjú mọ́ man. Kí ló kọ́ ẹ pẹ̀lú ọgbà? In fact, àwọn tó wà ní surroundings gbogbo bí táwa gbogbo ọ̀rọ̀ tá à ń sọ àwọn máa ní another opinion to what we even saying. The prince. Oh, the Jewo. Hello. My darling friend. Meet my sweetheart. Ifemi. Ẹni bí ọkàn mi. The ultimate supreme fulfillment of my dreams. Ọmọ Vaniye. I, my prince. Oh, absolutely nothing. You know, sometimes, my new mood swing. Maybe it's one of those. Will you shut up?
Saloni mood swing. Sure, well, okay. Fadikemi, Folakemi, whatever you call yourself. Nothing 7 times without number that I do not want to ever see you close to me again. Me o kii ṣe ọkọ ẹ. Onwa am my prince. Who is your prince? Are you out of your senses? Hey, just shut up. Who is your boyfriend? Èmi àti ẹ, ìbá fẹ́ wọ̀. Ìwọ tó lẹ́kọ̀ọ́ aṣa burúkú yìí. Jackie, one, I don't want to ever see you close to me again. Okay? But once I meet my prince, who is your prince? Who is your prince? I can do more than that! My prince. Hey, má dá sí o. Má jẹ́ bínú sí gbogbo, má dá sí mi, just leave me alone. Bóyá má ṣe nìyẹn. Who is your boyfriend? What? Female now, má dá sí kan tó wà lẹ́yìn now. She's fond of this shit. Bóyá why the other time tó lọ celebrate nonsense birthday on my behalf? What's that? Tí girlfriend mi bá wà bí nǹkan. What? My phone. You're crazy. Ade. My prince. Ade now. Babes, you know what? I can understand. Inú ló bí ó ní ọ̀rọ̀ kan tá à ń fa tẹ́lẹ̀ kẹ́tọ́ dé kẹ́yìn guest wọlé. Mo rò pé ọ̀rọ̀ yẹn ló ti bí nínú kẹ́tọ́ dé. You're fine, right? Yes. You're fine. I'm coming. Let me take this. Yeah, actually, Padre, to be sincere, I don't expect the prince to act like that. We're talking about a lady here. Your guy, you're funny, Mosha. Wọ́n náà gbọ́rọ̀ tó ń sọ ní ó fọ́nì gan ọpẹ́ sí o èèyàn tó ń jẹ wá èèyàn lóhùn jẹ ṣé dandan ni tí ẹ̀ lọ́nà ṣé àwọn táwọn bíi fine tó ni àbí òkè mi ò tẹ̀ sọ̀rọ̀ wọ̀ èmi bí mo ṣe jókòó ṣé I no be fine boy she no see us ó dà pọ̀ ọmọ ẹ̀gbọ́n kojú sábẹ́ bàtà mi ó ga fún ẹ o no wonder. À ń sọ̀rọ̀ èèyàn fẹ́ fẹ́ yàn. Bẹ́ẹ̀ mọ nǹkan tó dáa ẹjọ́ máa ṣe náà yẹn máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ rọ́bì ṣó mọ́. What is that? Say welcome. Get out! Get out! Hey, something going on, no? Tọ́jú àrẹ̀ mo wá lé kọ́kọ́ báyìí tí dè tí ṣẹlẹ̀ báyìí. Ojú wa kọ̀bí náà bọ̀ ni. Who is that? Wale. Kabiyesi. How are you? Kabiyesi, I'm not fine. Why? Kabiyesi, mo fẹ́ kẹ́ bá mi kìlọ̀ fún Fẹ́yìkẹ́mi. Kó yé máa ṣọ́ mi kiri mọ́. Mo ní mi ò nífẹ̀ẹ́. I'm old enough to make decisions for myself. Mo mọ nǹkan tí mo fẹ́. I don't love, I don't want her in my life. Bóyá ṣòro ló wù mí. Kó fi mí sílẹ̀. Báwo ni mo ṣe fẹ́ sọ fún? Mo sọ fún ní Yorùbá, mo sọ fún lásán, mo sọ fún ní Ìgbò. Kò gbọ́ still. Kábíyèsí bá mi wọ̀n ẹ̀ o. Tó bá bá mi try nonsense, máa ṣe wèrè fún o. Ẹ sọ fún tẹ́ bá kí n dáhùn sí lọ́rùn. Don't do that. Aremo, sit down. Have your seat. Aremo. Sùúrù ló máa ṣe náà. Èèyàn nífẹ̀ẹ́. Èèyàn ògò yáà ṣe pé bóyá ó ètì ẹ. Ṣé sùúrù náà? Okun kì í wó rúru káwa rúru. Ọgbọ̀n ló máa fi yọwọ́ ẹ̀ kúrò láwo. Kì í ṣe step tó gbé yìí àbí ìgbésẹ̀ tó gbé yìí ló yẹ kó gbé. Kábíyèsí, báwo mo ti ṣe fẹ́ sọ fún pé mi ò nífẹ̀ẹ́? Báwo ni mo ti ṣe fẹ́ sọ fún? Báwo ni mo ti fẹ́ explain fún ju mo yẹn sọ fún lọ? I don't want Fẹ́yìkẹ́mi in my life, she just let me be. Adékẹ́sìn kò lè understand. Ìfẹ́ la pé love. Ìfẹ́ ni. Ìfẹ́ wà lókun ayé ẹni. Kò ṣáà ṣe pé ìwọ nìkan lọkùnrin tó wà ń gbòòrò. Kò wẹ́lò mi náà. Wẹ́lò mi náà. Kò rí bí wọ́n ṣe ń rí yẹn. Jẹ́ sọ kọ̀ọ̀kan fún ẹ. Nǹkan tí àwọn bá ti nífẹ̀ẹ́ kò easy láti gbà lọ́wọ́ ẹ̀. Wọ́n lè má nífẹ̀ẹ́ bó ṣe sọ. But òun nífẹ̀ẹ́. Wò tí nǹkan bá rí báyìí ọgbọ̀ngbọ́n ló máa rí
tó bá tó stage kan á wò pé ọmọkùnrin yóò nífẹ̀ẹ́ mi á dẹ̀ wọ́ ní tiẹ̀ síwájú má ṣe bẹ́ẹ̀ yẹn náà bí ìgbà tó break àtẹ ni tó o bá tẹ̀ nífẹ̀ẹ́ ọgbọ́n ló máa lò wò ó arúgbó ṣe gẹ́rí káwa tó di kábíyèsí àwọn nǹkan tá a dánwò ń gbòòrò oh yes when I was your age èrò pọ̀ mọ́ stọ́bù èmi ni mo mọ ọgbọ́n ti fi dágbé olórí kúrò láàrin wọn bọ́ stọ́bù tó fi dòrè àfihàn lọ́dọ̀ mi bì obìnrin pọ̀ tó bá láìkẹ́ look at you. Ẹgbàdé Gẹṣin o èmi ló jọ wọ́n ṣe ń ṣú èmi náà bí èrè àgbà tí àwọn bọ́ìsì nìyẹn ìyẹn ní lọ́ọ̀kì bọ̀ díẹ̀díẹ̀ a máa wà that's okay it's okay. No, it's not possible. Oh, my God. I do not even care. I don't care. Hey. I'm not feeling happy. They know for the first time. Yes. Hey. Bade. This one, I'm not going to listen to you. I'm not going to listen to you. Not even on this one. Efimisile. What is that? Who the hell are you talking to? Oh, no, it's not possible. Hey, stop making my... No, you can't tell me. Hey, stop making my face. You're sorry now. You want me to do this? You want me to do that? But hotel has come into my face. Now that I'm making a critical decision in my life, you're telling me what to do and what not to do. Emi o fẹ́ you. Whatever machine you catch, I don't care. For you, leko, come about saying sorry, come anything, come moju, and you want me to do with that? I can't even spend a second with that. Mo you're sorry, tell me go ni ma wa fe. Omolomo, te pa jo ma joko, I'm a plan life me, about me so me future, me she marry everything. You're telling me not to do with that. You're joking. You're joking. I don't care. Nice one. Good. Beautiful. Bade. Olori, I'm listening to you. Look straight into my eyes. So, you have grown wings to this extent. As your mother, you left me downstairs and you walk away on me. Good. But let me tell you, Bikulo lokoni, Bita kuteni, ashetini, lo mashi. Oh, nife omonye. And that is fine. Olori, I never meant to disrespect you. Because in bafe nema ba mi fe. Nítorí pé kíni èmi ni ma fẹ́ sílé kò ṣe ilé fẹ́fẹ́. Nígbà tí ẹ fẹ́ ọkọ yín, ó wù yín everywhere they fẹ́ wọ́n ní. So leave me alone. Let me make a decision, at least for the first time in my life. Kill myself. Bravo! Bravo! Bade. Suit yourself. I will suit myself. It's about this one. Kí ni problem, you know? Wow, feel for now. You saw your husband, you fell in love with him, and you with him. But because about friend like him, now that I'm making a critical decision in my life, you're telling me what to do. But possible. Pata Macron in palace for me. I'll go elsewhere. Kilo Jeff, miss it now. We shall see. China, oh no, just leave me and leave my room, please. Miss it. Leave my room. I don't care. Mo fẹ́ rán anybody yàrá mi mọ́. Kilo Jeno, kì fẹ́ fẹ́ yìí. Mo ṣe máa fẹ́ fẹ́ yìí. No. Ọ̀tún. Kábíyèsí. Kò sí ṣíṣe kò sáìṣe. Níwọ̀n ìgbà tí Àrẹ̀mọ ti sọ pé ọmọ ìwọ Ọ̀tún lòun yàn láàyò. Mo ti fàṣẹ sí. Àṣẹ ti gùn. Kábíyèsí. Ká máa béèrè àníyàn wọn lọ. Ẹ wo nísìnyí tẹ́ ẹ ti sọ pé ẹ fọwọ́ sí ẹfẹsẹ̀ sí pé kí Àrẹ̀mọ fẹ́ mo yọ ọmọ mi. Ẹ wo ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. Ẹ ṣé mo dúpẹ́ kábíyèsí. Èmo lọkùnrin rá wà tẹ́lẹ̀. Òkè ni. Tí yàn dá àwọn méjèèjì kan tó yà sí ọ̀dọ̀. Kábíyèsí o. Láti ò lè ṣẹlẹ̀ kí ọmọ tèmi Gbádé Gẹṣin fẹ́ mo yọ láéláé. Àlá tí ò lè ṣẹ ni kò lè ṣeé ṣe mi ò ní gbà. Olórí. Ta ló ń jẹun tá jẹ́ ẹ̀ ń jùrù láti bo síbo ó máa gọ́ ó mò ń pàṣẹ ìwọ tó àṣẹ mi wò ó rí pé o gọ̀ ó fẹnu ọ̀ra láàfin mi
kí ló wà láyé kí ló gbójúlé nǹkan dààmú ẹ ni ok ọ̀rọ̀ ẹ ti yé mi àti pé pàápàá ọ̀rọ̀ tá à ń sọ báwo ló ṣe kàn ẹ́ àti pé pàápàá kí ni ìdí kí ló rí tó fi sọ pé ọmọ ọ̀tún ò lè fẹ́ kò lè fẹ́ Àrẹ̀mọ kí ni nǹkan tó wà ń bẹ̀. kábíyèsí kò sídìí kankan. tí ò bá ti sí nǹkan bẹ̀ kó kó wájú mi kó máa lọ sínú yàrá ẹ̀. kábíyèsí nǹkan tèmi ṣáàmọ̀ ni pé Gbádégẹṣin kò lè fẹ́ Mọ́yọ̀ láéláé. olórí. kábíyèsí ṣé kìí ṣe pé bóyá ẹ̀yin àti olórí níjà tẹ́lẹ̀ àbí inú ti ń bí wọn tẹ́lẹ̀ ni. kábíyèsí. olórí ìgbà tí ẹ pè mí lórí fóònù tẹ́ sọ pé ẹ fẹ́ rí mi ẹ wá ní pé kì í ṣe ilé mi ṣé kò sí. ẹ wò ọ̀rọ̀ tí ó bá gbalé àkẹ́sọ níta mo rí pọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ kò ń ṣọ̀rọ̀ tá a lè sọ nínú ilé bẹ́ẹ̀ ni kò ń ṣọ̀rọ̀ tí mo lè sọ lójú èèyàn kankan ìdí nìyẹn tí mo fi ní pé kẹ́ jẹ́ ká pàdé mo fi ní kẹ́ lé dráìvà yín bọ̀ sílẹ̀ kó jọ kí mi àti yín nìkan. ọ̀rọ̀ lórí Gbadé ọmọ mi àti Fèyíkẹ́mi ọmọ sí mo ṣàkíyèsí pé Gbadé kò nífẹ̀ẹ́ Fèyíkẹ́mi rárá kúrúkẹ́rẹ́ tó wà tọ́mọ ọ̀tún ìrírí léyìí tí mo ń dé dùn sí ara ìyẹn ni mo ṣe ní kí n wá rí i. èmi náà wò ó mo ń wò pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìfẹ́ àárín wọn ò dán mọ́ rárá ẹ ṣe ẹ̀kọ́ àkíyèsí. ìfẹ́ ọmọ ọ̀tún tó gbọ́kàn ẹ̀kan ni òun ni ò jẹ́ kó rí tobìnrin kankan rò wọ́n á wò pé àti gbọ́ irú ọmọ ọ̀tún kò lè bọ́ sí i nítorí pé kí ni olówó máa ń ṣọ̀rẹ́ olówó ni olòṣì máa ń ṣọ̀rẹ́ olòṣì irú àwọn ọmọ tí àti irú ọmọ bá ti wá tá a bá jọ fi ọlá yí ọlá ṣe mọ̀ pé òun ló ní mi ni ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí ní kíákíá. ọmọ ọ̀tún. bẹ́ẹ̀ ni. ọ̀tún ṣá. olórí ẹ̀yin ò ṣe fi Ìjẹ̀ṣà lé onídìílálẹ̀ lọ́wọ́ kẹ́ ẹ wá wo iṣẹ́ tí òṣó máa ló fẹ́ mu ṣe. ẹ ṣe gan mo dúpẹ́. ẹ ṣe báwo kiri inú mi dùn sí ọkọ mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ẹ wò ẹ jẹ́ kí n tètè máa lọ. no ẹ jẹ́ kí n drop mi. ẹ ní lè drop mi o nítorí pé mi ìdágbére ọ̀dọ̀ yín fún kábíyèsí wèrè tó gbé mi wá gan mo ní kó já mi sílẹ̀ pé mo ní nǹkan pàtàkì tí mo fẹ́ bá yín sọ ìdí nìyẹn pé mo lè ṣe ń bá yín sọ̀rọ̀ kábíyèsí àti fẹ́ ṣáájú mi délé ẹ jẹ́ kó tètè wá. Yes, ma. Yeah. Okay, ma. Balance all over. Down. After 20 minutes. Only 20 minutes. After balance one. Within 20 minutes, I'll balance.
Kasalama boss. Àwọn lẹ ti gbọ́ yẹn. Ọ̀tún. Kábíyèsí. Pẹ̀lẹ́. A ní rí ikú ọ̀dọ́ mọ́ láàfin. Ẹ̀yin olóyè. Kábíyèsí. Ẹ ṣeun. Mo kí gbogbo yín. Ẹ kú àdúró tì. Ẹ wò ó. Ṣé rí gbogbo nǹkan tó ṣókùnkùn sí gbogbo yín láàfin ni máa tàn mọ́lẹ̀ sí. Ọ̀tún. Olórí. Kábíyèsí. Kí ló wà láàrin ẹ̀yin méjèèjì? Àti wípé báwo ni àrẹ̀mọ ṣe jẹ́ sẹ́yìn méjèèjì? Irú ìbéèrè wo lẹ tún béèrè? Gbogbo ayé gbogbo èèyàn ló mọ̀ pé ọmọ yín ni àrẹ̀mọ. Bẹ́ẹ̀ni. Èwo ni tèmi? Ẹ wo gbogbo àṣírí tẹ́ rò bí ẹ̀ ń bò gbogbo ẹ̀ báyìí ló ti tú sí mi lọ́wọ́. Ó sọ pé ó fẹ́ rí mi. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Kí ló fẹ́ rí mi fún? Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan tó ṣe pàtàkì ni àmọ́ ọkàn mi ò balẹ̀ iṣẹ́ láyà mi ń já gbogbo àyà mi kàn ṣe pípípípípípí. Lókè à, fara ẹ̀ balẹ̀, fi ara ẹ̀ balẹ̀, gbogbo nǹkan tó bá wà lọ́kàn ẹ̀ tó fẹ́ sọ, mo fẹ́ kó fara balẹ̀ ṣàlàyé fún mi. Kábíyèsí, ṣé mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò tó sí mi lẹ́nu rárá àmọ́ nítorí pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe dáadáa sí wa nínú ààfin yìí wọ́n ní mo ṣe wò ó pé kò dá kí nǹkan máa yẹn máa ṣẹlẹ̀ kí òdìdí kábíyèsí kó wá wà nínú kankan torí ẹ̀ ni mo ṣe rò pé àti pé torí ọjọ́ ọ̀la kí nǹkan tí ó ń da kó má bàa bàjẹ́ wọ́n ní mo ṣe fẹ́ kí ẹ tètè mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn yín àmọ́ ìwọ kábíyèsí bí ẹ kì í má sọ mọ́ ẹ̀mí mi ò gbé. Mo fẹ́ kó fara balẹ̀ ṣàlàyé fún mi. Láti ìjọ tí àrẹ̀mọ tí wọ́n ti ń sọ wípé wọ́n fẹ́ fẹ́yàwó wọ́n ní àwọn nǹkan kan tí ń ṣẹlẹ̀ nínú ilé tó jẹ́bi kàyéfì fún èmi ṣùgbọ́n mo gbìyànjú láti gbé kúrò lọ́kàn mi àmọ́ èrè ọkàn kò jẹ́ kí n gbádùn wọ́n ní mo ṣe wò pé kí n wá bá yín. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọjọ́ kan mo gbọ́ tí olórí àti ọ̀túnba tí wọ́n ń sọ̀rọ̀ lórí fóònù ó dẹ̀ ti tó bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta tí mo ti máa ń gbọ́ tán máa ń sọ̀rọ̀ lórí fóònù báyìí kò ń ṣe pé bóyá mò ń dìídì ìkẹ́tí sọ̀rọ̀ tó ń sọ àmọ́ bóyá tí mo bá ń dáná lọ́wọ́ àbí tí mo bá ń ṣe nǹkan àwọn ọ̀rọ̀ tó máa ń sọ yẹn ó kàn máa ń ta sí mi létí ni ṣùgbọ́n ọjọ́ tí mò ń sọ ìgangan eléyìí tí wọ́n wá sọ yìí ó jẹ́ kàyéfì ńlá fún mi gan ni mi ò mọ ibi tán ti bẹ̀rẹ̀ mo kàn ṣàdédé gbọ́ tí olórí ń sọ pé ṣé ọmọ bàbá méjì máa ń fẹ́ra wọn ni mo wá wò pé lára ni wọ́n á bù máa ṣọ ọmọ àwà ọmọ bàbá méjì bíi ti báwo èmi dẹ̀ mọ̀ wípé ọmọ ọ̀tún òun ni àrẹ̀mọ fún mi lọ́kàn láti fẹ́ ṣé wọ́n á bọ́ sí òkú jẹ́ wípé ọ̀tún náà ló tún bí àrẹ̀mọ ni tí olórí fi ń sọ pé ṣé ọmọ bàbá méjì máa ń fẹ́ra wọn. Ìwọ̀n kábíyèsí gbogbo ọ̀rọ̀ náà ti yé mi mo ti rò ṣùgbọ́n èrè ọkàn mi ò jẹ́ kí n gbádùn mi tí ẹrú ohun sùn mọ́ wọ́n ní mo ṣe wò pé kí n wá pọ̀ síta. Ọ̀tún àti olórí Ọ̀tún
pẹ̀lú olórí Làbákẹ́. Làbákẹ́. Kábíyèsí mi. Ọ̀yà gbórí sókè. Kábíyèsí mi jẹ́ gbórí. Ojú mi dáadáa. Ẹ jẹ́ kí bàbá ikọ̀. Gbórí ẹ sókè my friend. Ojú mi. Ṣé gbogbo àlàyé tó wá ṣe fún mi ń bì? Oṣù ọ̀ yìí pé nǹkan tó fi tí ẹ gbọ́ nìyẹn. Bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ tí mi gbọ́ ni. Ok, ó ti dà dídé kí wàá máa lọ jẹ. Wíwo lẹ́nu àwọn wo lẹ́yìn èmi tó sọ fún mi tó fẹ́ kọ lẹ́nu ẹlòmíì lọ ti gbọ́. Ọdún àdólóyè ṣé wàá lè jẹ́ òótọ́ ni àwọn obìnrin yìí sọ báyìí? Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Èèyàn burú. Mo ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ni. Lẹ́yìn ìgbà tí Làbákẹ́ wá ṣàlàyé ọ̀rọ̀ fún mi, èmi náà wá tẹ̀síwájú. Mo wá fi ọ̀kan kejì. Báwo dẹ ni òde tẹ́lẹ̀? Kábíyèsí, mo really enjoy ara mi. Àwọn people yẹn wọ́n really take care mi gan-an. Tẹ́ bá rí bọ́n ihán náà mi, mo wá rò pé this is something else. Kábíyèsí, ṣé ẹ gbàgbé pé dókítà ní kí n máa jẹun déédéé? Èèyàn ṣáà ló jẹun. Kábíyèsí, fún yín o. Ẹ jẹ́ kí n excuse yín, Kábíyèsí. Wọ́n bọ̀. Ẹ jẹ́ ká rántí pé kò sóhun ìkọ̀kọ̀ kan bọ́n bá yé orí ẹ̀. Nítorí Ọlọ́run, nítorí Ọlọ́run, mo fi Ọlọ́run bẹ́ẹ̀ má bà tèmi jẹ́. Níbo ló ti gbọ́ pé irú ẹ̀ ṣẹlẹ̀ rí? Kọ́mọ bàbá kan náà kan fẹ́ra wọn. Dóná jẹ́ sọ fún ẹ olórí, kí ni pọ́blẹ́mù ẹ ná? Kí ni pọ́blẹ́mù ẹ lórí pé ọmọ mi àtàrẹ̀mọ́ fẹ́ fẹ́ra wọn? Ṣé mo ti fún wa àti kábíyèsí lárẹ̀mọ́? Mo ti fún yín láyé lọ́rùn, ó dẹ̀ ti fún mi 5 million, mo ti ṣíjú mi tẹ̀fẹ́ gbọ́n pa mi tẹ̀fẹ́ mọ̀ ń pa ọ̀rọ̀ àrẹ̀mọ́ mọ́. So èwo wá lòun ti sọ́bọ̀ ọmọ mi kó má fẹ́ àrẹ̀mọ́. Ṣé ti gbà yẹn kó mú ẹ lọ, ó mú ẹ làrẹ̀mọ́ ni? Láéláé, dámàrí ni Paul wí, báwo ló ṣe jọ́mọ mi? Kì í ṣọmọ mi o, mo ti fún wa àti kábíyèsí. In fact, mo tà á fún ẹni. Tí wọ́n bá gbàgbé, èmi ò gbàgbé. Ó mú ẹ làrẹ̀mọ́, kò dé possible kó fún bàbá kan náà fẹ́ra wọn. Nítorí Ọlọ́run ọ̀tún, bàbá tèmi jẹ́ kó bá nítorí Ọlọ́run ṣàánú mi. Jẹ́ sọ nǹkan fún ẹ, tí o ò bá gbà kọ́mọ mi àti àrẹ̀mọ́ fẹ́ra wọn, n ta ṣe tí lè fi jó gbogbo ayé ló máa gbọ́ o. Sórí kàkà kíkú má jẹ ṣèṣe àfi ṣàwàdànù ni ọ̀rọ̀ mi ò jù yẹn fún ẹ tó ti gbọ́. Ìgbà mi, ó tún ti já kọ̀. Ẹni àpòjú òkùnrin, ẹ má má jẹ́ ní àgbà. Ọba màmá ronú, ó ń bọ̀. Ẹ máa wò, mò ń mẹ́yẹ bọ̀ lápò ni. Ìjẹ́ yìí mọ̀ yìí pé ọmọ ọ̀tún tó kú kò ṣẹ̀yìn olódì tó wà lẹ́gbẹ̀ẹ́. Hello, iṣẹ́ tẹ́ ẹ rán wa, ọmọ ọ̀tún àdékìlẹ̀ pé a ti pa ọ́, ìlẹ́dẹ̀ ti jẹ́. Ṣé ẹ ti pọ́n mọ̀ tún? You guys did a very good job. Ẹ má worry, màá reward you handsomely. Ṣé ti gbọ́? Ṣé very soon ẹ máa relax. Tó máa sọ fún wọn, within 20 minutes dábàá relax, Kasala máa boss.
máa forward owó yín sí yín láìpẹ́ 20 minutes before that 20 minutes ẹ máa relax ẹ ṣe. kí ló ń ṣẹlẹ̀ láàfin yìí kí ló ń ṣẹlẹ̀ láàfin yìí kí ló dé ṣé tó olórí kan náà òun ló tún pamọ́ ọ̀tún. olórí ìwọ ló pa mí lọ́mọ kí ni mo ṣe fún ẹ ayé mọ̀ níkà o kábíyèsí ṣẹ́rí kó lórí ló pa mí lọ́mọ báyìí. ìlú tèmi náà kọ́. olórí dókítà ẹ̀rọ̀mà ẹ̀ka sọ. ẹ̀wọ̀n ẹ má bínú pé mo délé yìí jẹ́. dókítà ẹ̀rọ̀mà ẹ̀ka sọ. yes ma ẹ kú ṣá kábíyèsí nǹkan. àlàáfíà ni wà àlàáfíà. ẹ̀rọ̀mà. dókítà mo ní kí n yọjú sí i lórí ọ̀rọ̀ aṣọ tiwa. olórí gẹ́gẹ́ bí gbogbo àwọn àyẹ̀wò tá a ṣe fún kábíyèsí a rí wípé àtọ̀wọn ó light tó túmọ̀ sí wípé àtọ̀wọn ò lè di ọmọ but with gbogbo àwọn nǹkan tá a ṣe yẹn pẹ̀lú gbogbo àwọn oògùn tó bá ń lò mo assure yín ni pé àtọ̀wọn ó máa padà sípò àmọ́ nítorí pé a jẹ́ obìnrin sóbìnrin ló jẹ́ ń sọ eléyìí fún yín because iṣẹ́ mi ò fàyè gbà á so mo fẹ́ fún yín ní assurance of 80% ni pé kábíyèsí will be fine tó máa lo gbogbo àwọn oògùn wọn yẹn déédéé tí ẹ̀yin náà dẹ̀ monitor wọn lásìkò. With this age of mine? No. Olórí, don't think it that way. Kábíyèsí will be fine. Mi sọ pé kábíyèsí ò ní bímọ mọ́. Pẹ̀lú gbogbo àwọn drugs wọn tó bá ti bẹ̀rẹ̀ sí ní máa lo oògùn wọn déédéé tẹ́ẹ̀dẹ̀ monitor wọn dáadáa. Kábíyèsí máa bímọ. Tẹ́yìn náà bá fojú yín wò. The age is not on my side anymore. Anyway, I can understand. Olórí, with time, kábíyèsí will be fine. Bí gbogbo ọ̀rọ̀ náà ṣe jẹ́, mo sọ yìí. Àti káàkiri. Àwọn Yorùbá bọ̀, wọ́n ní kò sí àpọ́nlé kankan fún ọba tí ò lárẹ̀. Bẹ́ẹ̀ náà ni kò sápọ́nlé kankan fóbìnrin tí ò bímọ. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Mi ò wá fẹ́ kọ́rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Ọ̀tún. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ẹ̀yin ni mo fojú jọ. Ẹ má jẹ́ kí tèmi gbé láàfin. Olórí, ọ̀rọ̀ tẹ́ sọ yé mi o, mo gbọ́ dáadáa, kódà ó ṣe mí láàánú, ṣùgbọ́n wọ́n ní tí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ a kì í dorí ìmàdò àti wọ́n á ń dorí ìmàdò àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ. Olórí, ṣé ìṣe pé ẹ fẹ́ filẹ̀kùn mi lọ́wọ́? Ṣé kìí ṣe set-up? Ọ̀tún, irú kí leléyìí? Òkú ọdún 3 lọ̀rọ̀ èmi àti yín, ó ti kúrò lájèjì sáré. Ọ̀dà, kí lẹ fẹ́ kí n ṣe? Kí láǹfààní orógbó gan? Apá kò láwẹ́, a jẹ́ òǹkòrò, a tún ní ká fi igi ẹ̀ dáná. Olúkòso tún ní igi òun ni. Tàbá ní ká wò dáadáa. Ṣé bẹ́yìn náà lè igi àkọ́ṣẹ́ mi? Ẹ̀yin lẹ kọ́kọ́ dẹnu fẹ́ kọ mí. Tèmi àti yín dẹ̀ nífẹ̀ẹ́ ara wa gidi.
ṣùgbọ́n ìrìn àjò tẹ lọ́lọ́lọ́lọ́lọ́ tẹ́ ẹ̀ dẹ̀yìn bọ̀ yìí òun ló dé òun ló fà á tí mo fi kó sọ́wọ́ kábíyèsí ẹ̀yin náà sì mọ̀ wípé ìwọ̀nba lóbìnrin lákòókò mọ́ òun ló jẹ́ kí n bọ́ sọ́wọ́ kábíyèsí ẹ̀yin náà sì wà láàárọ̀ mi. nígbà tẹ́ ẹ̀ tí ìdèyàwó kábíyèsí ní ẹ farabalẹ̀ ẹ jẹ́ n ṣàlàyé ara mi ṣé ẹ rí ẹnikẹ́ni tó bá báyàwó kábíyèsí láṣepọ̀ bí ìgbà tó dalẹ̀ òòṣà ni. olórí ẹ jọ̀ọ́ ẹ má kó bá mi ẹ jọ̀ọ́. nítorí ọlọ́ ẹ má ṣe báyìí fún mi mo ṣèlérí fún yín ìpè nǹkan kí nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin èmi àti yín bí tá a wà yìí kò sẹ́dà olóhùn kan tó máa gbọ́ ṣàánú. ọ̀dà mo ti gbọ́. olórí olóyún wàhálà dé o tí o rò pọ́nrọ̀ yóò ní lẹ́yìn báyìí àsìkò tó lóyún àsìkò tó bímọ ṣé kò ní yàtọ̀ sásìkò tí wà àti kábíyèsí ní àjọṣepọ̀ sódẹ̀ rí kábíyèsí tó ń wò yẹn ó lọ́pọlọ o àjọṣe kékeré ni mo mọ̀ dáadáa èmi ò fẹ́ wàhálà o mi fẹ́ wàhálà o ọ̀rọ̀ yìí ẹ̀rù ń bà mí o olórí. Ọ̀tún come off it kábíyèsí ó ti wà overwhelmed with joy ju kó máa béèrè lọ́wọ́ mi pé ìgbà wo ni mo lóyún ìgbà wo lóyún dà àti pé èmi fúnra mi ẹlẹ́rù mi ti gbé níbi tó wúwo bẹ́ẹ̀ mo ti parí iṣẹ́ pẹ̀lú family doctor wa ìgbà tí mo lóyún ó ti change ẹ̀ ó ti fún mi ní the original result tí mo fẹ́ so ò ní problem. ẹ ti ẹ̀ dúró ná ju gbogbo ẹ̀ lọ báyìí kí lè rè mí torí ọ̀rọ̀ mi ò yàtọ̀ sẹ́ni tó mú kọ́ọ̀pù tó lọ ń bomi sókun ṣé èèyàn gbọ́dọ̀ fowó ròyìn fọmọkàn lójú kí lè rè mí o. there you go again ọ̀sán ó ti mọ̀ mí ti pẹ́ ó dẹ̀ mọ̀ pé mi ò kí n ṣàbára mọ̀ orí jẹ́ mo mọ bí a ṣe máa ń dúpẹ́ orí ṣórí bí mo ṣe wá lẹ́yìn lẹ́yìn tí mo bá fi ara mi san oore tán lẹ́yìn màá tún transfer 5 good million naira sí àkáǹtì ẹ̀kọ́ tó kù. 5 million fún èmi nìkan. máa bọ̀ ń bí nítorí èmi gan tí mo wá lẹ́yìn mo fẹ́ ká ṣe àṣetò mi. tí n tó sọ ìwọ ṣúọ. very sure. 5 million fún èmi nìkan. kábíyèsí ìdáhùn òkè làwọn bá wọn ké. okùn táwọn méjèèjì dẹ òun náà kó sí fúnra wọn. bẹ́ẹ̀ ni o. kábíyèsí olúwa mi èyí tó bu olóyè ọ̀tún jẹ òun ló fìlú ná lórí ọ̀dàlẹ̀ ni wọ́n. ṣe rí kábíyèsí èmi tiẹ̀ bá yín dúpẹ́ ṣé tí kì í bá ṣe pé inú rẹ ti yín àwọn bàbá wọn ò lórúkọ tó dá nílẹ̀ yìí káyé má bàjẹ́ kọ́run má bàjẹ́ náà lè ṣe fi wọ́n jẹ ọ̀tún mo dẹ̀ sọ ńgbà náà òye o kò dẹ̀ sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùn gbẹ ọmọ ọ̀nà ẹlẹ̀ bá bá gbé sórí ẹni àyíbọ́ àbí. ibi náà wò mo tún wò mo nọra mi lẹ́gbàá ohun tí mò ń rí nípa olórí àti ọ̀tún ó pọ̀. iṣẹ́ ta gbà ní wípé ká kúrò lé wa láàárọ̀ ká wá sáàfin tá a bá nípàdé ká dẹ̀ ṣèpàdé tán kó ní kálukú ṣẹ̀ṣẹ̀ gba ibi tiẹ̀ lọ kábíyèsí rán ẹ̀ ń ṣẹ́ ó wá ń sọ wípé oníbi tó ń gbà lọ. tẹ̀yìn ò bá lọ́nà mí èmi lọ́nà mí. àwọn mi. ilé ẹjẹ kọ ẹ kúkú mọ̀ fún oníjẹkújẹ. ẹja sọ gbogbo ẹ̀ ní ọ̀nà ẹ̀yin tó ṣẹlẹ̀ ní pé ẹ̀yin máa lọ lé ṣe ti gbọ́ ẹjẹ́ àfi gbogbo ẹ̀ sí ìrọ̀lẹ́ ọ̀la ìrọ̀lẹ́ ọ̀la. òótọ́ ni ìyálóde èmi náà ń wò pé kí ni ń bẹ láàrin ọ̀tún àtolórí kábíyèsí ọ̀dàlẹ̀ kábíyèsí olúwa mi ibi tó bá tọ́ òun náà tọ̀ sí. wọ́n ti dalẹ̀ ìlú ìbẹ̀rẹ̀ ìdájọ́ tó bá tọ́ ìkàṣẹ́ lórí wọn. ẹ má làágùn jìnnà kẹ́yìn tó ṣètò lórí àwọn méjèèjì àwọn agbófinró máa bá a dá sí
ẹ̀yin olóyè ẹ̀gbá mi. kábíyèsí o. kábíyèsí o. ẹ màmọ́ rìn ẹ wo ọbàlújẹ́ apààyàn tí mo ní kẹ́ wá mú. Officer, get her arrested. olóyè. You are arrested. Madam, respect yourself. You're under arrest. ẹ wo ẹ̀yin olóyè mò ń pa láṣẹ ni mi ò dá lábàá mò ń fi àṣẹ àwọn bàbá mi sọ̀rọ̀ wípé mo rọ ọ̀tún lóyè. Ẹni ọmọ bá sí ṣé bóun ni kò wá jẹ́ àsọ. Ẹni ọmọ bá sí ṣé bóun ni kò wá jẹ́ òfò. Àrẹ̀mọ àrẹ̀mọ ìtẹ́ ò àrẹ̀mọ. 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 Wọ́n bàbá papòdà àrẹ̀mọ àgórí ìtẹ́. Àrẹ̀mọ àrẹ̀mọ ìtẹ́ ò àrẹ̀mọ. 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 Wọ́n bàbá papòdà àrẹ̀mọ àgórí ìtẹ́. Àrẹ̀mọ àrẹ̀mọ ìtẹ́ ò àrẹ̀mọ.